ẹ̀yin tèmi mo tún ti gbé tuntun dé o eléyìí tún lẹ́tìkẹ́ ẹ wò ó bẹ́ ṣe bá mi wo fídíò ẹ má bá mi like ẹ má bá mi share ẹ̀yin tí ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ make sure pé tẹ subscribe button yín ọ̀fẹ́ ni wọ́n jáwó yín wọ́n ní já data yín o ọ̀wọ́ tẹ fi ń like tẹ fi ń share tẹ fi ń comment tẹ fi ń subscribe ẹ ní fi gbọ́mọ sí lágbára Ọlọ́run ẹ ní fi rí wàhálà nǹkan rí nǹkan ayọ̀ lẹ́ máa fọwọ́ yín ṣe thank you so much. àwọn spiritual father lọ́gbà ẹjọ́ o wọ́n lè ṣòro ṣe kíní kan èṣù ń ṣe báyìí fún mi ẹ bá mi bèṣù èèyàn máa bèṣù èṣù máa fi wọ́n lẹ̀ kò tó lórí burúkú yìí olórí burúkú tó máa mọ sàárè ọmọ yìí tó máa mọ sàárè ọmọ yìí ó ya wèrè ju èṣù lọ. ẹ wá bọ́ ẹ̀sìpẹ́tì kó bọ́ síta kó máa sọ pé èmi mo wà ń di ọ̀rọ̀ lágbájá èmi mo wà ń di ọ̀rọ̀ tàmẹ̀dù oníṣọ́nà ojú ẹ̀ lẹ́ máa ti mọ̀ àdó tó ṣì gbogbo ọmọ ẹ̀ ló máa gbé sí i wàá mọ sàárè ọmọ wàá mọ sàárè ọmọ ẹ̀ wàá mọ sàárè ọkọ ọmọ ẹ̀ gbogbo nǹkan tó ti fún ẹ jáde ló mú ọmọ sàárè ẹ̀. èmi ò rí olórí burúkú followers rí ìgbésí ayé mi látọ̀ tó ti mo ní tẹ̀lé Lizzy mi ò kú ẹni tó ń ṣépè fún ọ̀tá Lizzy lójú méjèèjì kan ẹlòmíì máa kàn ń post ẹ̀ máa lọ mi ní sọ̀rọ̀ ńgbà mi ipò mi máa kàn ń feel like pé no jẹ́ kí n sọ̀rọ̀ bíbá bá ṣe sọ pé àyàwòrè tó yà àyàwòrè tó pé ká máa lọ máa dí ẹ̀ máa wẹ̀ ọmọ ọlọ́mọ tó fi lè yé mẹ́sàn-án ṣe promotion fúnra ẹ̀ tó ń gbéra ẹ̀wọ̀ tó fi ṣe kínní ẹ lọ ń ṣépè fún Lizzy ẹ̀ ṣépè fún ọmọ ẹ̀ ṣépè fún gbogbo tó kára ẹ̀ jáde woman kan ṣe show fún yé mẹ́sàn-án lẹ́yìn mẹ́ta kó sọpọ́ọ̀tì yé mẹ́sàn-án woman yẹn wá ń pariwo náà láì sí pé nínú Lizzy àtẹ̀yìn gan ta ló wá ń ṣépè sí i èpè tí yìí máa tún yá gbèrè ju sí Lizzy lọ mú ní ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣèbí Lizzy lẹ ló ń ṣépè ìgbàtà lọ kọ́mẹ̀tì sọ́dọ̀ Lizzy ní oyún wọ́n tẹ̀sán fún ọmọ ìmáàjì wọn sọ fún àtàyè mẹ́sàn-án ní oyún pé ìgbà wo lọ tẹ́ ẹ̀ máa bóyún ṣó ò tí tó bímọ ni ẹ̀ ń sọ fún Lizzy bẹ́ẹ̀ ìwà wọn expect pé ọmọ yìí kò sí kankan ní àwọn lórí àwọn máa bá yín sunkún ọmọ lójoojúmọ́ ni èmi gan pẹ̀lú àwọn ọmọ bá yín wá omi ẹkún mu pé omi ẹkún tó pé inú mi á dẹ̀ máa dùn sí mo sọ pé kọ́ ọmọ ìyá mi ni mo sọ tó bá support àdókù tó ṣì tí ọmọ ìyá mi bá tó bá kú wàhálà mi ní tẹ́ ọmọ ìyá mi ni mo sọ tó bá ru òkú ẹ̀ wá bá mi lé máa já àmàlà máa fi mọ mi sí torí iṣẹ́ ọwọ́ ẹ̀ ló pè é ẹ̀yin olórí púpù ṣe rí oníbọ̀bọ̀ Ìyábọ̀ pọmọlẹ́kún máa yá mi Ìyábọ̀ pọmọlẹ́kún ẹni sùúrù. láti ìgbà tí mo ti wà lẹ́yìn èyí mẹ́sọ̀. Mr. Ṣẹ̀gẹ́ Ṣẹ̀gẹ́. wọ́n ní ojú tó bá rọ̀ òun ni rẹ́rẹ́ máa ń so náà sọ o. ẹ̀yọ̀ tí fèsì mi ní pé wáyé tó ń pòsì ìhùmà ẹ̀ sórí péjì ẹ̀. ìrọ̀ pé ó sì wá sọ lọ́la bọ̀ tí mi ò tí ì rí torí pé àkọ́kọ́ náà ẹ̀yin English rẹ ní show me your face má lè sọ English yẹn ojú mi ló máa sí mama irú ojú wo nìyẹn. English yín ó fẹ́ ṣí gèlè mi bọ́. no torí o ra fóònù sí mi lọ́wọ́ o ra fóònù sí mi lọ́wọ́ Mr. Ṣẹ̀gẹ́ ìwọ kọ́ lomi tí mò ń mu ìwọ kọ́ la tẹ́gùn mi bẹ́ẹ̀ ni mo ń bọ̀ mo fẹ́ àdírẹ́sì bọ̀bọ̀ kan báyìí tí mo ṣe rí tó ń ṣe show fún yèé mẹ́sọ̀ tó ń kí wọn. Yeah, I love for the fact that pé I love his content. Òun ò dẹ̀ useless bíi bẹ́fùrọ̀. It's okay pé àti ẹ̀ lọ́kùnrin tó gbójú báyà tóun náà ṣe pépépépé in a positive way, not like negative like bẹ́fùrọ̀. It's okay. But nǹkan kan lèmi ò kàn fọkàn sí ṣòro ẹ tó bá ti gbé ẹ ṣépè ìtò ṣẹ̀ṣẹ̀ gbé mẹ́sẹ̀jì wọn wá. Mr. Ṣẹ́gẹ̀ tẹ́mi gbé wá àbí Ṣẹ̀gẹ́ ẹ̀dẹ̀ ni tí mo gbé wọn wá tán sọ̀rọ̀ ẹ fún mi ní orí eku ẹ lọ́ fún mi ní orí ẹyẹ èmi ò fẹ́ lọ́wọ́ yín ẹ gba gift yín padà. nǹkan tí mo sọ ṣẹ́rí bọ̀bọ̀ yẹn ṣẹ́rí bọ̀bọ̀ yẹn sórí ìtò ṣẹ̀ ń gbé mẹ́sẹ̀jì wọn wá tó ń ṣe kíníkan yẹn wàá gbé fọ́tò wọn bí wọ́lọ̀ ṣe máa ń ṣe wàá kọ́kọ́ gbé ara ìpìlẹ̀ tó bá ti wá gbé ara ìpìlẹ̀ tí wọ́n bá ní ọmọ ìyá wọn wàá tó gbogbo ẹ̀ léra wọn báyìí wàá wá máa wá àwọn àyájọ́ ọ̀fọ̀ bọ̀ kó tó wá àyájọ́ ọ̀fọ̀ lórí mídíà wàá kọ́kọ́ lọ tẹ́ndà fọ́tò wọn sọ́dọ̀ àwọn onílẹ̀ kò bá jẹ́ iwájú oníṣàngó iwájú ayélujára àwọn olóògùn kóògùn kọ́kọ́ fẹ́ jẹ wọn wẹ̀ kó make sure pé o ti fà wọ́n lékú lọ́wọ́ ìjọ tó bá wù kú ni kó lọ ṣe wọ́n bá ṣe ń ṣojú kíkú pa wọ́n dànù wà á kọ́kọ́ lọ ṣe yẹn náà bí àjì kàmẹ́rà bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn kí tó lè wà fún yàn èmi ti gbé fọ́tò wọn lọ sọ́dọ̀ àwọn ìgbárùn mọ̀lẹ̀ ìgbà tí mi ò gbọ́n ni mo máa ń gbé wá sàn láyìn
tẹ máa lọ ṣe ẹ̀rọ ẹ̀ èmi ò ní jẹ́ kẹ́ mọ̀ pé mo ti dá sẹ̀ríà fún yín. tí ìkálọ̀ ọmọ yẹn náà tún lé ìyàwó rẹ̀ tó bá jẹ́ ọmọ tó ń bẹ̀rù ìlú náà ti sáré sá pamọ́. ṣe rí nǹkan tó máa ń ṣe fún wọn nìyẹn tó máa fi ń búlì wọn to silent irú èmi wọn dọ́dọ̀ mi pé àwọn torí pé wọ́n ti sọ nínú WhatsApp group wọn pé wèrè lélẹ́yìí o ibi tẹ́lẹ̀ bá ń lọ ló máa ń lọ kò ń padà o ẹ má lọ bá eléyìí o irú gbépo sí ń sìn wọ́n mọ̀ pé gbépo sí ò stable wọ́n sì gún àmì ìtàtẹ́tẹ́ fún àwọn ọmọ àpadà èmi ọlọ́run mi tí lèèyàn tó wá bá mi lẹ́yìn àwọn bíi wèrè méjì kan tó ń ṣe wèrè tí mo ti pè wọ́n lórí social media tí mo ti sọ fún wọn pé tẹ́ ẹ bá fẹ́ ṣòfò tẹ́ ẹ bá tún pè mí láti gbà yẹn wọn dọ́dọ̀ mi so bọ̀bọ́ yẹn láti kọ́kọ́ kó fọ́tò wọn kókò lọ sọ́dọ̀ àwọn tó láyé tó bá ti ṣe wàá ẹ̀ṣẹ̀ wá ṣe súná fún wọn lórí social media ọ̀tọ̀ ní ìyà tó máa fi jẹ wọ́n níwájú àwọn onílẹ̀ ó lè kó wọn lọ síwájú Ògún tọmọtọmọ wọn ni kó fọ́tò wọn lọ síbẹ̀ pic wá sọ Ògún ó jẹ́jẹ́ mi mo dúró táwọn olórí burúkú ìjọ tó bá ti rìn lọ́nà kó o pa wọ́n ìjọ tó bá wọnú ọkọ̀ Ògún kóògùn fẹ́ jẹ wọn wẹ̀ ìjọ tí ọ̀nà bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́ kọ́ ráàrin la. èyí tó tiẹ̀ yá jù nìkan tó bá ti lọ gbá epo sórí òrìṣà wọn tí wọ́n náà èṣù wọ́n ní kí n pọ́n ilé ìwọ̀jẹ́ ni o lágbájá ọmọ lágbájá ló rán mi sí ẹ o ẹsẹ̀ kẹsẹ̀ ẹ wo òun ò tiẹ̀ kí n kẹ́ ẹ́ra níjọ́ tí bá ti délé àdó tó ṣe bẹ́ẹ̀ ni ẹsẹ̀ kẹsẹ̀ ayọ̀dọ̀kun àdó tó ṣe níjọ́ tí bá ti délé màá wò ó níbi tó ti máa ń ṣe àdó ni màá gbé píkítọ̀ ẹ lọ́bẹ̀ màá gbé píkítọ̀ àwọn ọmọ ẹ̀ màá ní àdó tó ṣe gí slọ màá dárúkọ ẹ̀ màá dárúkọ àwọn ọmọ ẹ̀ màá ní wọ́n ló ní kí n fún wọn ní èèwọ̀ jẹ wọ́n ló ní kí n fún wọn láàdì jẹ o màá dẹ̀ tàdí síbẹ̀ màá ní ẹ̀dùn mi kọ́ o olólùfẹ́ mi kọ́ o Lizzy Anjorin kọ́ o àdó tó ṣì gí slọva tí yẹ ìyàwó rẹ̀ fún wọn láwọn ọmọ lè ṣiṣẹ́ dáadáa ẹ forúkọ yes Iyabo tó ọmọ fẹ́ túká. nìkẹ́ni èmi ò gbọ́ orúkọ yẹn ẹ wá orúkọ tẹ dá yẹn ìgbà tí mo gbọ́ orúkọ yẹn last àwọn tó ti kú ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò dẹ̀ tí ì dọ́rùn bọ̀ mi ò gbọ́ orúkọ yẹn rí bóyá living thing or non living thing irú àwọn orúkọ yẹn èmi ò gbọ́ rí o ṣùgbọ́n táyìn bá wá mọ onítọ̀hún you are free to do what you want but èmi ò gbọ́ orúkọ yẹn rí mi ò dẹ̀ fẹ́ gbọ́ torí Mohbad tó gbọ́ orúkọ yẹn ó sì láì dà mọ́ṣúárì tó ní plenty enemy wey dey following Mohbad tó gbọ́ orúkọ yẹn sẹ́ẹ̀ ó wà mọ́ṣúárì tó ní plenty enemy wey dey following kò rí justice. Bàbá Mohbad gbọ́ orúkọ yẹn ẹ má gbọ́ o bàbá Mohbad gbọ́ orúkọ yẹn ọdún mẹ́ta bàbá ṣe sì fi ń sunkún láì ní solution. ó wá fún èyí mẹ́sàn-án ni. Nigerians gan tí wọ́n gbọ́ orúkọ yẹn wọ́n wá DNA wọn rí. aṣíwájú tiwa ni lẹ́yìn èyí mẹ́sàn-án tó kàn lẹ́yìn yèyé mẹ́sàn ẹni tó kàn ní. ta ni Títí Gbọ́lá yìí. mo sọ lẹ́yìn sí màmá gan mo ní tó bá ti wá fún sí màmá. Títí Agbọ́lá ta lẹ́yìn o. ta ló kì í yẹ ẹ̀kú iṣẹ́ ń bí. àwọn oníyà ń bí ni. no rárá ẹni yẹn wọlé èmi kí ìyá mi gbé ẹjọ́ àwọn oníyà táwa fẹ́ kí kú iṣẹ́ ẹ ìyá táwa ní kú. lórí sí mama jẹ́ kí ìṣọ̀kan tó ń dùn mí lọ́kàn ẹ jọ mà. ó yẹ sọ fóònù mi ò ní pẹ́ kú o. àwọn wọ́rí ọ̀tá bá mọ̀ pé a dúró tán lẹ́sẹ̀ méjèèjì àwọn tá a mọ̀ pé a dúró tán jẹ́ ká dúró ká fèsì ẹ̀ bó bá ṣe gbé wá ká bẹ Ọlọ́run tì í bí wọ́n bá ṣe wá bẹ́ẹ̀ ni kán má pè fi lọ tó bá 100 kán má pè mẹ́rin fi lọ lé torí ibi tọ́rọ̀ yìí ń lọ yìí nísìnyí wọ́n ń rí wa bíi pé bóyá àbí mi ò tẹ̀lé sọ́kẹ́ bíi mi lè sọ́kẹ́ tí wọ́n ò lọ́kọ̀ tí ì bá ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ tí ò tó gbẹ́ ẹ̀dí èmi kọ́kọ́rọ́kọ́ tí ò tó gbẹ́ ẹ̀dí mi gbogbo wọn ló ń fèsì kámẹ́rà ni wọ́n ń fún tó láwọn ń sọ̀rọ̀. mo ti gbá àwọn spíkà kan dìde. lẹ́yìn tó jẹ́ pé inú àwọn tó bá yẹn mẹ́sàn tó bá wọn ṣí géètì lásán kọ́nà kò sọ pé òun lọ́ọ̀fù yín àwọn géètì wọ́n yẹn mẹ́sàn wọn lè tó sí kan fẹ́fẹ́ yín gbogbo ilẹ̀ ń bọ́ yín sí kámẹ́rà ẹ̀yin náà fẹ́ sọ̀rọ̀ ṣáwọn tó ń bú èmi. àníṣe tó bá ti bú yín ó ti bú yẹn mẹ́sàn tó bá ti bú yẹn mẹ́sàn ó ti bú. ìyá wa Àmọ̀kẹ́ ẹni sùúrù ṣe rí èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí
àti kọ́ pé ara ìbúlẹ̀ mi máa ti là ẹjọ́ bú mi o tán bá bú mi mi ní là o. tó bá bú yín àwọn máa dáhùn. ẹ lè dáhùn mi ní kẹ́ má dáhùn ìfẹ́ tẹ́ní sí mi ni mo ti appreciate ẹ̀. ṣé tó bá bú mi gbogbo ẹni tó bá bú mi báyìí ni àwọn onílẹ̀ ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín kò bá jẹ́ ògo 1% àbí ire 1% tó wà lára ẹni tó bá bú mi onílẹ̀ ló sọ fún mi pé wọ́n máa gbà fún mi ni o ògo gbàràdá ló ṣe gbàràdá ni o ẹ̀yin onípẹ́ tó bá bú mi kò ń fi mí lọ ẹjọ́ ẹ bú mi ẹ bá mi employ àwọn tó máa bú mi sí torí ìgbà tẹ́ ẹ bú mi mo mọ̀ nǹkan tí mo àṣìfù o ẹ bú mi o tẹ máa ń gbọ́ ẹ bú wa kò lè dùn wá èmi ò gbọ́ pa o mi ò gbọ́ pò àná tí Bẹ́fúrọ̀ ń bú mi ọlọ́mọ wà ń patí ìgbà tí mo dé láti patí mo rún ọkọ mi gidi ni. sí màmá wà mi ò tiẹ̀ rí mi ò bá mi ò rí lánàá mi ò rí yẹn. mo ṣe live wọ́n ní Bẹ́fúrọ̀ bú mi lánàá. olórí burúkú kan ní jẹ́ Bẹ́fúrọ̀. èmi dẹ̀ ń ṣe fàájì. alákọ̀ọ́kọ́ náà wọ́n ti gbojú inú ẹ̀ kò rí náà mọ́ o. afọ́jú ni. olórí burúkú máa ṣàǹfààní. Bẹ́fúrọ̀ tó bá bú mi mọ́ ọjọ́ tó bá sọ láti máa bú mi ó máa ṣòfò. lórí sọ́wọ́n eléyìí. nígbà tí bọ̀bọ̀ yẹn ló ti pọ̀ tẹ́ bá rí bó ìwọ ọkọ ẹ̀ ṣe gbogbo owó ìwà dúró rakiraka àfi bí ọmọ tó ń trend Facebook. Bẹ́fúrọ̀ dúró ná ẹni sùúrù ẹ bá mi Bẹ́fúrọ̀ gbé ẹpọ̀n ẹ sí ìta kí wò bóyá o dá abẹ́. kò dá o wọn ọ̀rọ̀ ti dá fún. tó bá dá okó mi ní fún ẹ lésì ṣùgbọ́n tó bá dá okó ẹ tó kó ẹ rí sọ̀rọ̀ bíi tòkòló kákùlù fún ìyá ẹ àmọ́ pé. ẹ máa ní tó bá rí gbọ́rọ̀ bí ẹnu òṣó èmi kọ́ ni mo sọ o. náà jókòó àpá tẹ́ bá máa wo okó Bẹ́fúrọ̀ yẹn okó ẹ máa rí báyìí Bẹ́fúrọ̀ okó ẹ máa rí báyìí tọ̀ntìrín. okó àtúkọ̀fù bí akọ́rọ́. Bẹ́fúrọ̀ olóko èkóló okó ẹ̀ máa tírín bíi ìtẹ̀kọ́ló tó bá tiẹ̀ tírín ẹnu ẹ̀ fẹ́lẹ́fẹ́ ẹ lọ́wọ́ àwọn ọkùnrin tó lẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn okó wọn máa ń tírín eléri ibú ni. ní màmá ẹ gbọ́ àwọn àti olórí burúkú tó ń fẹ́ tán jọ wá dúró ara wọn lẹ́jọ́ mẹ́ta yìí olórí burúkú bá ní kí ọ̀ṣà sórí burúkú díẹ̀ yẹn wá dúró àjẹ́ lórí social media tó ṣàǹtó àṣírí wọn bí iṣu àti àmọ̀rígbò ti gbọ́ lọ́jọ́ yìí ní olórí burúkú sọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ déètì ó ní ọ̀ṣà nígẹ̀ yẹn nídìí wọ́n á sọ pé torí pé lédi yẹn nídìí ló ń ṣe láìkẹ́ mú ní irú okó wo lọ́rẹ́ obìnrin wo ló ń dúró fóun gan obìnrin wo ló ń dúró tó tòṣe irú obìnrin wo ló ń dúró okó tó ṣe sí ti jẹ tán àbẹ̀wò. no ṣe ẹlẹ́tùn ṣàṣírí kan fún yín ṣe rí àwọn ọkùnrin bíi Bẹ́fúrọ̀ tó máa ń ṣe iṣẹ́ tó Bẹ́fúrọ̀ ń ṣe tó ń dòdì ẹ̀ yẹn wọn lóko no joke apart àwọn ọkùnrin tó bá lóko wọn ò ní wèsì oko wọn mọ̀ pé àwọn obìnrin máa ń nídìí ẹ̀ ṣe nítorí pé okó ẹ̀ tínrín kò fẹ́ káwọn èèyàn fura òun lọ ṣe máa ń lọ someone like Bobrisky ni àwọn tó kó wọn máa ń tínrín yẹn ni so wọn fẹ́ káwọn obìnrin máa fi wọ́n ṣe yẹ pé ò lóko òun lọ ṣe máa ń ṣerú wọn. tí màmá nígbà míì ẹ̀yẹ́ tiẹ̀ máa rọ́kùnrin tó tiẹ̀ máa wúyàn lẹ́ni pé eléyìí bọ́ fine boy ni bọ̀bọ̀ náà mi ò wá mọ̀ orí ìké òun láti ro orí ẹ̀dẹ́ ìkànnà. àní kò lóko ẹ wo bọ̀bọ̀ tó ṣe ń sọ̀rọ̀ fún warriors nísìnyí ẹ rí pé bọ̀bọ̀ yẹn fine tọ́wọ́ àwọn bọ̀bọ̀ yẹn máa lóko torí pé etí ẹ kí ó dẹ̀ tún ní àtàǹpàpò ó ní àtàǹpàpò. Zimama ẹ lọ́wọ́ Bẹ́fúrọ̀ ọwọ́ Bẹ́fúrọ̀ ti rí ọwọ́ ẹ̀ ti rí kò ní àtàǹpàkò etí ẹ̀ tún fẹ́lẹ́. Zimama bọ́lá ti lọ kò yín báyìí torí Ọlọ́run. yéé mẹ́sàn-án ló jẹ́ kí n di báyìí o yéé mẹ́sàn-án mi. ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n ló ṣe. Ṣé mi á lè lajú mi kalẹ̀? Ìlú mi máa ṣòṣì àbábúrò mi ọkùnrin náà fi ṣe lórí social media. Àní kò lóko ẹ máa gbọ́ ṣe rí ọmọ Bẹ́fúrọ̀ yẹn kò lóko olódò yẹn. Madangaza. Ṣé ṣàṣàǹgá lóko ẹ̀ sí? Ẹ̀dùn náà kún kínní kan ẹ̀ ṣọ́kùnrin ní àbòbírí. Kún ọkùnrin ní. Títí ọ̀gá ọ̀gá tààrọ̀ tẹ́ bá ní fún ìṣòwò ìdàbí ohun dájú. Ṣọ́kùnrin ní ọkùnrin ní yín. Ọkùnrin ni Zimama ọkùnrin ni. Ohun yìí jẹ 2 in 1. Báwo lẹ ṣe máa voice yìí
ó máa wọ́n tí ẹ̀ mú wọn máa padà mẹ́ni tó ń sọ rẹ̀ fi wọ́n lẹ̀. voice jọ ohun ọkùnrin ò ẹ gbà mí. ohun ta ló fẹ́ fa speaker. ohun yìí kí o ohun yìí ṣẹ́rí ohun yìí tẹ́ bá fi ṣe show fún bẹ́ẹ̀ fúrọ̀ bọ́ǹbù máa bọ́ǹbù ẹ̀. ó ní kí mi dáadáa. ọmọ ẹgbẹ́ ẹ wo àtọ̀runwálẹ̀ ti ní bluetooth ẹgbẹ́ speaker mi. sí mama irú ohun yìí ló yẹ kẹ́ gbà so kò ní nìkan tí wọ́n máa pariwo mọ́. sí mama ẹ wá sanwó ẹ fi gbóhùn yẹn ẹ wá sanwó. ọlọ́ọ̀ṣẹ́rí tí bá nírú ohun yìí tí bá lọ nírú ohun yìí pẹ́rẹ́ kábíyèsí elédùnmarè màmá dára o. sí mama tí ní ẹjọ́ tẹ́lẹ̀ àgbàdo lórí social media. ilẹ̀ máa bí kìrìkìrì wọ́n máa sá lọ ní pé kí ló ṣẹlẹ̀. sí mama ò tí ì ní ẹ tẹ́lẹ̀ àgbàdo lórí social media. ẹ wo kẹ́lẹ̀ wá wo mi lè sọ̀rọ̀ ẹnu mi tán o Àmọ̀kẹ́ ìyàwó ẹ̀rẹ́ sọ mí lẹ́nu mi lè sọ̀rọ̀ ẹnu mi tán o. ọ̀rọ̀ sí mama ọ̀rẹ́ nu ò dá o. báwo ṣé o máa tárẹ̀ ní sí mama. sí mama ò ní gúrùpù kankan o. which group náà bóyá àwọn tó fẹ́ raṣọ ṣé group ta ni Simbi Atu. okay. mo ní group àwọn tó ń raṣọ which group tó bá yẹ pé group dókódókó bí òmòkódó o mo kàn máa ń lẹ́nu ní o. mi ò mọ kódó o tí bá lẹ́nu pé mòdókó mélòó lára mi ọlọ́mà ló fún olúwẹ̀ lọ́kọ tiẹ̀ ká ní pé ọkọ mi jẹ́ wóbòdò ọmọ àti olúwẹ̀ kó ilé ọkọ ti pẹ́ mi mọ̀ mọ́ kódó. ọkọ adébíbágádò bòdòbò tẹ́lẹ̀ ni a ti ṣe gírí. no ká lọ́kọ mi jẹ́ wóbòdò ẹ̀mọ̀ àwọn ọkùnrin tí ò kẹ́ wá pé àyàwó wọn ò satisfy wọn yẹn ọkọ mi á ti lọ ti pẹ́ mélòó lára mi. mi lára òfò òun lè ṣe ìdùn ọ̀rá mẹ́tẹ́n. ṣé má nínú tí màmá jẹ kò ṣe má nínú ẹ. màá ọ̀rọ̀ mi ti sùn ìyá mi ìyá tó bí mi gan ó ní mi ìtọrọ ẹ lọ́wọ́ òòṣà o. àwọn olórí burúkú yìí wọ́n máa fẹ́ gbógun ẹjọ́ warriors ẹ jẹ́ ká wà tàlájò èmi kò tí ì ráyè bọ̀ tí. ogun síta ni ogun ẹ dúró ogun síta ni. wọ́n lè gbógun ò níbo. síta ni. tí màmá yìí ò lè rí bàbá ilé àyẹ kí oníké ẹni tó sunké oníké ọ̀fìnkè ẹ̀ mọ̀ ara máa ta. ọkọ mi ò dúró àbírùn látọdún o ẹ wò ó. ọkọ mi ò tiẹ̀ ń dúró àbírùn ṣé ẹjẹ́ kí n sọ àṣírí kan fún yín ìgbà tí wọ́n gbé ọyàn òkété jáde gan mo ní adémi àbó rí ọyàn ìwọ bó ṣe rí ọkọ mi kàn ó ní kí lélẹ́yìn ó ní tẹ̀yàn bá wo ilé ìjó máa lálàkàlà ni gbélọ́. ọkọ mi ò dàbírùn. kò sí wèrè kò sí kankan tó bá díwá forí ọmọ wọn díwá forí ọmọ. mélòó lára mi àbí ṣẹ́tẹ̀ rí irú òkété yẹn kì í tẹ̀ ṣerú ẹ̀ ló máa fẹ́ irú yẹn tọkọ mi bá wò bá ọkọ mi máa ń wò pé kí ni adémi ò tiẹ̀ ń dádé adémi ò ń dó adẹ́tẹ̀. gèlè sí màmá yìí gan pọ̀ gèlè yìí abẹ́ẹ̀ rí àfi bí ìyá rẹ̀ bò. kí ló ń ṣe yín ná ọ̀rọ̀ tẹ́sán náà ló tún gèlè ẹ ṣọ́ra yín jàre fóònù ti fẹ́ kú. Ọlọ́run wà lẹ́yìn yín àwọn ìyá mi olúwẹ̀rí màgbójo wà lẹ́yìn. àwọn ìyá àjẹ́ wà lẹ́yìn mi èmi ọmọ àjẹ́. ẹni tó bá ná sí màmá ẹni tó bá ná kùbí tẹ́ gbẹ̀gbà yóò jẹun nílé yóò ṣọwọ́ lódò. àṣẹ o àṣẹ wà. àṣẹ wà. àdàbí tá a bá kọ́kọ́ wá fún yín nìkan ló kù. àṣẹ wà. agbára Ọlọ́run àdàbí tẹ́ ẹ bá jáwọ́ lórí ọ̀rọ̀ alákọ̀ọ́kẹ́ nìkan mẹ́tẹ́ ẹ bá jáwọ́. wọ́n máa yọ bí ọwọ́ ilé ọkọ̀ọ̀kan. Ọlọ́run kí ló ṣẹlẹ̀ ṣógun láyé ni ṣépè fún yín. kí ló dé sí ìṣòro pẹ̀lú wa. ló bá tán ṣẹ́kàn lẹ́rí àbóbò. kí ló ṣẹlẹ̀ sí. ọwọ́ àwọn yíyan ti bàjẹ́ o. sí mọ́mọ́. èèyàn kan ló sẹ́ẹ̀dì ẹ̀ sí mi ta ló sẹ́ẹ̀dì ọwọ́ àwọn yíyan sí mi ojú àṣà ìríbi tàwòdì òróràn mo fẹ́ lọ sùn ẹ wá ṣe ojú tó ti bà ẹ jẹ́ ṣe mo máa sẹ́ẹ̀dì ẹ̀ sí àǹtí mi Bukky Jesse
àǹtí mi Bukky Jesse Iyabo Pọmọlẹ́kún ẹjẹ́ sẹ́ǹdẹ̀ sí iná àǹtí mi Bukky Jesse. Yẹ orí mo ń sọ nísìnyí mo ti gbọ́ gé. Tí mo gbé tàkìmù kan sẹ́gbẹ́. Àǹtí Iyabo ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi. Ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi ẹ jọ. àǹtí mi Bukky Jesse. Bó ṣe máa rí fún wọn nìyẹn. àǹtí mi. Bó ṣe máa rí fún wọn nìyẹn lágbára Ọlọ́run. Àwọn olóṣì. Zi mama you no bring food again. Síbo ẹ wò tí mo jẹun látẹ̀kan. Wùkásá ìtẹ́yìn sì ń sí ohun bátìrì ti wà ní 90%. Ó máa tó já wálẹ̀ lójú gbogbo ẹ̀ máa kún sí èmi máa lọ sùn. Zi mama ẹ má ṣe bẹ́ẹ̀ o, ẹ má ṣe bẹ́ẹ̀ o Zi mama. Wàhálà fóònù mi ti fẹ́ kú Ọlọ́run mo fi Elédùmarè búra ó ti wà ní 90%. Ọ̀la mọ́ ẹ má wọrí ọ̀la no ó máa ṣe ṣó lọ́la. Màmá ṣe bìlífù pé mi àti àǹtí Rukasa ti host torí pé wà online la ṣe kúrò. Ó yá lọ ṣe kí n join nìyí màá join nìyí. Lẹ́yìn Ìbàdàn ti fẹ́ lọ sùn tẹ́tẹ́ yà ọmọ yìí lọ sùn. No àwọn ọmọ mi lọ school náà kí n má parọ́ ní 6 to 10 mo máa ti ń jí ní 4:30 ni máa ti ń jí. Zi mama kí lorúkọ gèlè tẹ́wé yìí. Oko ẹ wò tẹ́ bá no ẹlẹ́nu kọ́ tẹ́ bá wo gèlè yìí oko bẹ́ẹ̀ fùrọ̀ lélẹ̀. Eléègùn jù lọ oko bẹ́ẹ̀ fùrọ̀ ṣe lè ju 1.1 inches lọ. Oko bẹ́ẹ̀ fùrọ̀ gùn ó ti rin oko ẹ̀ dàbí tèkòló. Ṣé wàá rí bíbá yìí òbò awó yíyan lélẹ̀ òbò awó yíyan. Zi mama. Ó dẹ̀ wọ́n tí màmá ẹgbẹ́ ẹ̀ tí ẹ ò tó ní mo jọ post ní àwọn méjèèjì síra wọn. Zi mama mo rántí nǹkan kan lálẹ́ yìí. Ẹ jẹ́ ìtẹ́ yìí máa ń síwùn yìí tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ wà bedroom yìí fóònù máa kú o. Mo sọ̀rọ̀ àti Rukasa àwọn oníkẹ́ sọ̀rọ̀. Ẹ fi wọ́n lẹ̀ ẹjẹ́ kó máa síwùn mi mẹ́tọ́ ṣe rọ̀mántìkì fún. Wùkásá. Ẹ mọ̀ kan tó yẹ wọ́n gbádùn kí Zi mama àti àǹtí. Zi mama Ọlọ́run fún ẹ̀yìn gan ló bẹ́ẹ̀ ṣe máa ń kígbe tó yìí ohun yóò fìjọ́ kan hárí. Ọlọ́run tó kú òun fún yìí. Bí mama ṣe máa ń kígbe tó wò ó hárí. Ohun dẹ̀ máa ha ò tí wá wà stress like bẹ́ẹ̀ tí bá fẹ́ ṣe pátì mi tí bá ní sùúrù ohun mi máa. Ẹ wo ẹ̀yin tẹ́ bọ̀ fún pátì mi. There is one special spa. Ẹ lè ti dé ní èdè tù. Special spa tó máa fún yín ní massage, pedicure, face cure, mouth cure, hand cure, gbogbo ẹ cure. Ẹ má wọrí èmi àti ọkọ mi a máa lọ open ibẹ̀ yẹn àwa lọ fẹ́ fi ṣe romantic spa. So ti eyín sìn. Ká ti dé èdè before wedding àbí. Ẹ ti dé ní èdè before so that ẹ lè lọ spying. Ẹ ti book appointment fún spying. Wọ́n máa scrub yín kẹ́lẹ̀ ṣàprápá kẹ́ máa sparkling. Adémi ẹ wo ẹ jẹ́ lọ ká mọ́ ọkọ mi o. Mi ò mọ̀ pé máa lo 2 hours ìyá wa Àmọ̀kẹ́ àti Iyabo Pọmọlẹ́kún ló jẹ́ ń pẹ́. Ẹjọ́ ẹ má bínú ẹ̀gbọ́n mi ṣe graphics ẹ̀gbọ́n mi dẹ̀ máa ń ṣe dáadáa fáwọn èèyàn tó lórúkọ náà. Ṣẹ́rí mi ò ní leftover vendor mọ́ gbogbo vendor mi ti wà fully booked. Ẹ má bínú. A máa ṣe any warriors tí. Zi mama. Birthday mi ń bọ̀ lọ́nà o. Níjọ́ wo? Ìwọ́rí ọ̀bẹ̀rẹ̀ birthday mi ń bọ̀ o. Níjọ́ wo? Inú oṣù kẹfà ọdún ni. June ni mi o. Okay, kí lẹ fẹ́ ká ṣe fún yín? Zi mama. Nǹkan tó bá ti wù yín ni birthday mi ń bọ̀ ṣá. Ìjọ́ birthday yín mo máa dín yín gbẹ. Gbogbo ẹ̀yin warrior ẹ post mi kọ́lé mọ̀ káwọn warrior àìsíndí òṣì. Kí lẹ rí mà? Tó bá díjọ́ birthday yín mo volunteer mo máa fi ṣe giveaway. Àmọ̀kẹ́ ìyá wa
ṣé ẹ ń gbọ́ mi báyìí tí birthday yín bá ti kù ọ̀la ẹ sọ fún mi lénìí ṣó ti yé. Okay ma. tó bá ti kù like ìjọ kan ẹ sọ fún mi lénìí so I lè prepare ẹ lẹ because ẹ má rò bí ẹ sọ fún mi orí mi máa ń kú mo máa ń gbàgbé nǹkan o. Kò sí problem o. Yes ma. Ẹnìkan kí ní sálẹ̀ o. Ó dàbọ̀ ẹ wò fóònù yìí máa kú ó ti wà ní 17%. Mi ò mọ̀ pé máa pẹ́ tó báyìí. Èmi nìyẹn o mọ́mísí 5 mọ́mísí 5 ọkọ mi ń wò mí. Tán bímọ yẹn kọ́ ṣe máa ní sẹ́ẹ̀. Ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ni wọ́n o. Ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé. Èmi virgin ọlọ́mọ 5 ẹ wò. Akáṣípù ẹ̀jẹ̀ yẹn. Ẹ má yẹ kó yà yín lẹ́nu tọkọ mìíràn bá bẹ̀rẹ̀ sí ní pariwo my wife is a virgin my wife is a virgin my wife is a virgin. Àwa la máa mọ̀ ọkọ mi máa kú lọ́tẹ̀ yìí. Ó yá. Tí màmá wa la lórí social media. Ẹ máa gbọ́ my wife is a virgin. Battery mi ti wà ní 50%. My wife is a virgin. Àmàmà lẹ́kùn ni à ní pẹ̀tù. Ẹ wo mo ti yójú. First blogger tó ṣe wájú tó go viral tó go gàgà tó azin wọ́n jẹ sọ̀rọ̀. Zin sẹ́. Ojú òní ti wà ọ̀la a máa jọ fàájà fún bẹ́fùrọ̀ o. Kò sí wàhálà ẹ má fún wa. Akíni màmá sáré iṣẹ́ náà. Ṣé bẹ́fùrọ̀? Ó bú mi. Bẹ́fùrọ̀ bú mi gan lánàá. Bẹ́fùrọ̀ bú mi lánàá ó dùn mí gan. Bẹ́fùrọ̀. Ó dẹ̀ mọ̀ pé mi lè sọ̀rọ̀ ẹnu mi tán bẹ́fùrọ̀. Ó dẹ̀ bú mi. Ó dẹ̀ mọ̀ pé mi lápọ̀ mi lè sọ̀rọ̀ ẹnu mi tán. Bẹ́fùrọ̀ ó dẹ̀ ṣe báyìí fún mi. Ó dẹ̀ ṣe báyìí fún mi. Sísà mi tó wà ní àwọn ènìyàn sọ pé Bẹ́fùrọ̀ ó ti tún bá o kò jà mọ́ o olórí burúkú má ṣàǹfààní. Ẹlẹ́kọ̀ọ́ tí mo sọ yẹn pé tí wedding sì bá ti kú tí mo ti máa wọ́n tó máa ṣe. Ṣé ẹ̀ nígbàgbọ́ pé wọ́n ti ní wọ́n ṣàkóso? Ẹ̀ nígbàgbọ́ pé wọ́n ti ní wọ́n ṣàkóso lórí ọ̀rọ̀ àti Iyabo kò sí pírọ́blẹ́mù wọ́n á bá wa síwájú. Ókè pé wọ́n wọ WhatsApp group lórí wedding mi tí mi ò ṣe Dangote wọ́n kó àṣedànú gbà yẹn o. Ẹ̀jọ̀ ni wọ́n ní ọ̀sán bá bá ṣe ṣe é ra ìtọ̀ ẹ̀jọ̀ o. Sí màmá. No ẹ ti ẹ gbọ́ mi mà. No ẹ ní sùúrù ẹ jẹ́ ṣàlàyé fún yín. Táwọn ti awóyíyan bá lọ́wọ́ WhatsApp group lórí ọ̀rọ̀ wedding mi ẹni wọ́n kó àṣedànù torí kò sí kan tó special àwọn wedding mi ju gàrí àti kúlí lọ. Gàrí àti kúlí ni mo fẹ́ fún àwọn warriors tó ń bọ̀. Tábà ti torí gàrí àti kúlí wọ WhatsApp group ẹ kó àṣedànù. Mi ò ráyè wèrè omi ò ṣe olówó o. Èmi ò sọ pé olówó ni mi o ìjọ wedding mi gan. Àní bátìrì ti fẹ́ kú ọlọ́run ó ti wà ní 10%. Píkì lọ́la. So bẹ́ẹ̀ wọ WhatsApp group lórí ọ̀rọ̀ mi ẹ kó àṣedànù. Ẹ jẹ́ ẹ máa lọ ẹ jọ ẹ wo after 10 láwa torí ọlọ́run bátìrì mi tẹ̀ ti wà ọlọ́run Elédùmarè ó ti wà ní 10%. Mi ní parọ́ fún yín. So èmi mo ń dọ́kọ mi dúró yẹ káwọn náà ti lọ sùn. So Facebook family ọ̀la mò ń bọ̀ lọ́la màá tètè wá lọ́la ṣé táìmù ní ká wá lọ́la. Ọ̀rọ̀ tí ló wà ní fọ́ láìpẹ́ máa ń fọ́ náà ní màá wá ń fọ̀ bọ̀ tí èyí mẹ́sàn bá wà lọ́ọ̀nláìn mi ìwá o.
Àwọn fọ́mátì wọn lọ rest ṣe mọ̀ pé wọ́n máa ṣe wedding orí wọ́n dẹ̀ ti kún sí ọwọ́ ti kún ẹsẹ̀ ti kún gbogbo oríṣiríṣi. Ṣé rí after wedding mi mo máa lọ sinmi fún 2 years ẹ ní lójú mi lórí Facebook. Níbo bẹ́ẹ̀ ni o gbà sínú àyẹ̀wò máa fẹ́ pè yín pa lórí WhatsApp. Mo máa pa fóònù mi ìyá ọba yèyí mẹ́sàn ló ní pé kí n lọ relax fún 2 years fún honeymoon. 2 years kẹ̀. Nígbà ẹ lè gbọ́ nǹkan kan. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ ọkọ̀ èrò lẹ́wọ̀ jàre ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀. Torí mo fẹ́ fi 2 years yẹn mo fẹ́ fi 2 years yẹn dóko àdókára. Èwo lẹ ẹ̀yìn rẹ̀ ṣọ́kù ẹ̀ ṣé tuntun ni. Ta ló sọ bẹ́ẹ̀ fún yẹn má sọrú ẹ̀ mọ́ tí bá ṣe wedding mo ṣe fẹ́ gbé another renew ẹ̀ mọ̀ pé tí wọ́n bá lọ dàbí tí wọ́n bá ní document tó wà lọ renew ẹ̀ mọ̀ pé new one ló máa fún. Mo ṣe fẹ́ ṣe new wedding new life new oko mo ṣe máa renew oko yẹn so 2 years yìí sí ẹ mọ̀ pé tí bá ṣẹ̀ṣẹ̀ renew ẹ̀mí ni mo jú ẹ̀ dáadáa. Sí màmá ó ti dá àti gbọ́ ẹ̀jọ̀ àti gbọ́. Ẹ jẹ́ ń sọ tẹnu mi wọ́n pọ̀ mọ́ agogo lẹ́nu. Oko is life. Oko is life. Oko is life. Life is oko. Calm down. Sí màmá. Okay, àti gbọ́ sí màmá àti. Fóònù ti wà 5%. TikTok ó dàbọ̀ àríra lọ́la 5%. Bye bye yo. Facebook. Ẹ wò fóònù mi ti kú. Ẹ wò ó ti wà ní red. Ṣé ẹ rí ẹ ti rí pé wà red? Ṣé ẹ ti rí? Èwe. Ta lélẹ́yìí èwo ló ń dún bí ewúrẹ́ yìí ẹ jẹ́ fún ọkọ adébí kò ṣe fi sí nọ́mbà ẹ̀ ń gbóná. Guys, I like Tiwa Tope voice. Okay, bye bye. Ó dàbọ̀ àríra lọ́la mo kàn wá ṣeré lẹ́nìí ní mi tí a mọ̀ pé màá pé tó báyìí 2 hours plus mo pẹ́ gan-an. Ó rẹ̀ bọ́dì máa lọ bomi sára ń sìn fẹ́ lọ wẹ̀ ilẹ̀ ti ṣú. So ẹ̀yin tẹ ráìtì mi màá fún yín lésì ẹ̀yin tẹ̀dẹ̀ tí ráìtì mi ẹ̀ ráìtì mi o ó dàbọ̀ o.